àti dọ̀kánà kò sí ní kò sí. Àkókò mi ni Alhaji Haruna Bala Abdulsalami ọba Sábò Ògbómọ̀ṣọ́. Bàbá tó bí mi ní jẹ́ Alhaji Bala, bàbá tó bí Alhaji Bala ni Abdulsalamu, àwọn ni ọba Sábò àkọ́kọ́ nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn. Kàkà etí tá a rí yìí ó ti pẹ́ ju bàbá olúwa rẹ̀ lọ, torí kò ní tí wọ́n bí láàní etí lọ́wọ́ ẹni bá ti létí ìròyìn tí wọ́n bẹ̀. Kábíyèsí ọba Ṣọ̀ún àwọn ni wọ́n ń promote dáàdì wa ní ọ̀sán di ọba Sábò pé ṣé ńgbà tó òun kúra ní ọba Haúsá ṣé Haúsá nìkan ló wà ní Sábò mini àti Ìgbò àti Egede àti ará Ghana àti Togo, any tribe tó bá reside ní within the Sábò mi wípé ìwọ ni olórí wọn, wọn kò lè máa pàṣẹ ní wọn lórí. So bí a ti ṣe rí àyè opportunity ní táwa di ọba Sábò. Kò sí irọ́ kankan tí ẹ̀kọ́ pa fún ewé ló dáàbò bo ẹ̀kọ́, tí ọba ti ṣe ewé yọ dànù ni. A ní nǹkan kan tá a lè ṣe lẹ́yìn tọ́lọ̀ ti ṣe. Yorùbá yìí ó di dandan, Yorùbá ni wá, torí wọ́n máa ń yà mí lẹ́nu tí wọ́n máa sọ pé àtọ̀hún ni wá ni. Àwa ni mo wà ní for the past 67 years ago wọ́n wá sọ fún mi pé ọmọ ńlẹ̀ pé àlejò ìlejò kankan wá bì, Yorùbá là wá tá a bá wà bì. A lè dé lọ́tò òkè ká máa purọ́ pé Yorùbá mélòó ló wà lọ́nà ìsìn tí wọ́n fẹ́ padà síbì. Wọ́n ti gbogbo tí wọ́n fẹ́ ní Ọlọ́run ti bò wọ́n láṣìírí. Wọ́n ti ní ọkọ̀ ńláńlá, ilé ńláńlá, oko, àǹfààní tí wọ́n ń jẹ lọ́hùn, kò sí tẹlifóònù tí wọ́n lè padà síbì. Ọlá pé òye yìí náà ni ó di dóòlè nígbà tí àwọn aráàlú ti sọ pé èmi ni kí n wá jogún bàbá mi, mo ṣe fi ọ̀hún lẹ̀ mo fi wá jókòó mi. Àwọn Fúlàní àti Yorùbá kì í ṣe nǹkan tuntun kọ́, torí ó ti máa wà láà ní nọ́ọ̀tì lọ́hùn. Àárín Fúlàní àti Haúsá ó ti mọ ibi tó kàn jẹ́ bí àjòjì. Wọ́n rí i pé ìsinmi tó àwọn Fúlàní àwọn tribe láti rí i pé àwọn náà ń gbé ògo tribe wọn ká by all means. Wọ́n fẹ́ wọ constitution, ní constitution sì èdè mẹ́ta náà sì ní constitution realize Yorùbá, Haúsá, Ìgbò. Wọ́n wá fẹ́ fi by all means kí Fúlàní káwọn náà kí wọ́n wọ bẹ̀. Táwọn Fúlàní tó bá sì wọ bẹ̀, àwọn bárẹ̀bárì, àwọn Borno, àwọn náà wọ́n fẹ́ gbéra wọn, àwọn Tápà àti very close Niger State ní wọ́n wà, àwọn Borgu, àwọn TB, àwọn náà people all the travel trying to see that they become somebody. So mo rò pé n tó fanu. Ẹni tó bá fẹ́ pín ìlú, tó bá fẹ́ ṣe ẹlẹ́yàmẹ̀yà kó gbé mọ́ kó ń sonú gbó. Wọ́n pín ìlú nínú ilé, kò ní ṣe pín. Ọlọ́run ló ti dì wá pọ̀, Yorùbá, Haúsá, Ìgbò àti dọ̀kánà. Kò lè ṣeé ṣe. Ìyàwó tí mo fẹ́ Yorùbá ni, a sì jọ pẹ̀lú ara wa, so kò lè ṣeé pín. Ọlọ́run náà ló kàn fẹ́ fi ọlá rẹ̀ hàn pé lẹ́yìn òun kò tún sọ́lọ̀ mímọ́. Ọlọ́run náà tó bá fọ́ Ọlọ́run lẹ̀, Ọlọ́run náà lọ́lọ́ bá wájú. Káwọn kọ́lọ̀ ń jẹ́ káwọn lọ́ba àwọn politician, àwọn gómìnà wọn kọ́lọ̀ ń jẹ́ kí kọ́lọ̀ ń kọ́wọ̀ wọn nù kí wọ́n wá solution sí ọ̀rọ̀ àwọn Fúlàní àti kìnìún. Àmọ́ it's inseparable, kò lè